قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله. arákùnrin tá ń pè ní Awusu bun Samit ìyàwó rẹ̀ ní Khawla bintu Sa'laba òun àti ìyàwó rẹ̀ wọ́n bẹ nulẹ̀ wọ́n jọ ń ṣe awẹ́wà ọ̀rọ̀ wọ́n bára wọn sọ̀rọ̀ nulẹ̀ ìyàwó wa sọ ọ̀rọ̀ tí ó bí ọkọ sì máa bínú púpọ̀ ó sì yé báwọn Awusu máa bínú gan nǹkan díẹ̀ ní máa bínú ìyàwó wa sọ ọ̀rọ̀ kan bí kí wọ́n máa ṣàwàdà ìyàwó kan sọ ọ̀rọ̀ kan lápèjúwe obìnrin mi ò mọ ọ̀rọ̀ sọ ó lé ní yàrá ṣe bàárà wọn ẹ̀ka tẹ̀lé àṣọ adẹ́tẹ̀lé báyìí fọkọ rẹ̀ ọkọ ni èmi òní dáfà fámìlì ẹ̀ àwọn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi ìwárù yìí ìjọ máa fi ọ̀rọ̀ takò ọ̀rọ̀ láàrin ara wọn ni ọkọ bá ń sọ fún ìyàwó ẹ̀ wípé èmi lọ sọ̀rọ̀ sí báyìí káì látòní lọ òun ò tún gerí rẹ mọ́ níjọ́ tó òun bá gerí rẹ a jẹ́ pé ìyá òun lòun gerí ẹ̀ ọkọ wí bẹ́ẹ̀ nígbà ọkọ wí bẹ́ẹ̀ ìyàwó òwì nkankan ó wọlé lọ èyí wọn a máa já àárọ̀ nígbà tí ó di lálẹ́ tí agro abikila máa pè ó gbé ọkọ kò sí níyàwó méjì ẹyọ kan tó ní nánu ó jẹun tán ṣe gbogbo tí ó ṣe tán ó di ní nǹkan bí aago kan òru ọba jí ìyàwó rẹ̀ wípé ìyá alágbájá ó ní nà ọya ó ní kínú ara ń ṣe òun ó ní ẹbí ma bára bá ń ṣe yín ẹ̀dá mẹ́ra kẹ́ ẹbí ma ó ní àlọ́ ìyá wọn ṣe súnà ó ní súnà ònu ó ní ṣe bá ọ sọ wípé tọ́ ọba tún gorí ìhun orí ìyá rẹ̀ lógun lẹ́gẹ̀dì ìyá rẹ̀ lé wọ́n wá fa ọ̀rọ̀ òun láti alẹ́ òun dàárọ̀ kò lójútùú ìyàwó ọgbà fọkọ ìyàwó wa gbéra ó wá lọ ọ̀dọ̀ Aisha lọ gba ọ̀rọ̀ yìí yálà wa Aisha torí wípé nulẹ̀ Aisha là nàbì wà ni wọ́n kó ọ̀rọ̀ yìí wá bá nàbì sallallahu alaihi wasallam. yá yìí wá Khawla wa dọ́dọ̀ yẹn la wa Aisha ẹ̀dá kò ń ṣe ọlọ́run gbọ́ wọn là nàbì bẹ́ẹ̀ ń rẹ́sì lọ́wọ́ òun jòkó anabi gbọ́n rẹ̀ anabi wá jáde pé tánu olóhùn Khawla ni èwolódé lọ́ba kó lọ́ba rò pé òun àtọkọ òun àwọn ń jọ ń fa ọ̀rọ̀ ọwọ́ ní bóun bá geri ìhun tóun bá tó geri ìhun ajẹ́pẹ́rì ìyá àwọn olóògùn àdá yìí ọ̀rọ̀ tí mo sì wí àlùfànṣá ọ̀rọ̀ tí wọ́n ti sọ kí ìsìlámù tó dé ni alárúbáwá ti máa fi dásà bẹ́ẹ̀ Inshallah tí wọ́n yìí tó padà máa wọn kà kún ọjẹ́ ọ̀rọ̀ tí ọ̀fọ̀nká tó gbajúmọ̀ kí ìsìlámù tó dé ìgbà tí ìsìlámù dé ìsìlámù ló wọn fẹ́ rú ẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ dásà rú ẹ̀ mà òun ní ìyá wa yìí sì jọ àfọ àwa Yahaya anabi gbọ́ àlàyé tí wọ́n ṣe ńgbà wọ́n ṣàlàyé bá anabi ìyàwó ṣàlàyé anabi nílé pe ọkọ ẹ̀ wá ó ní kẹ́nìkan lè pe ọkọ ẹ̀ wá wọ́n wá pe ọkọ dé tá à ń pè ní Awusu bun Samit anabi ní wọ́n Awusu ìyàwó rẹ̀ sọ báyìí ó ní wọ́n àtọ̀hún níbo ló wọ́n sọ nǹkan tó wíre nǹkan tó sọ rí ó ní bẹ́ẹ̀ lòun bẹ́ẹ̀ ya Rasulullah anabi ní tó o sì gbọ́ tọ́lọ́hún ti harama rẹ̀ wípé ẹ̀yin mùsùlùmí ìṣesí àwọn aláìmọ̀kan àkọ́kọ́ ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ẹ má lò ọlọ́run ti kọ́ fún wa wọ́n á ń sọ pé tó o bá geri ìyàwó rẹ ti ọjẹ́ kí rí ìyá rẹ lókun ó ní àǹtí aláya ká ummi ó ní bẹ́ẹ̀ ni ya Rasulullah òun wí táwọn kù náà lọ́wọ́ ẹ bá ń bẹ́ẹ̀ anabi ní kò sẹ́bẹ̀ ìwọ ìyàwó má araki illa wa kọ́dí òrìmùtì àléyìí látòní o ti dèwọ̀ fọ́kọ rẹ ọgbọ́dọ̀ geri rẹ mọ́tàlì kìámọ́ fi dé anabi wí bẹ́ẹ̀ ìyàwó sì láìkì ọkọ kìí jẹ́ pé òun ò nífẹ̀ẹ́ ara wọn ọ̀rọ̀ lọ́kàn di bẹ́ẹ̀ ló di wàhálà ìbínú ló jẹ́ ọ̀sọ́ anabi ni ẹ máa lọlé ìyàwó ni ya Rasulullah ni ẹ dákun ẹ sì bá rí nǹkan ṣe sí ẹ dákun torí Ọlọ́run kọkọ mi lẹ anabi ni kò sí tó kù mà àbí kọkọ lẹ torí kò tọ́ bá yẹ geri rẹ yọ ẹsẹ̀ rẹ wájú Ọlọ́run yóò ṣe déédéé ẹni ó geri ìyá rẹ ní Awusu bun Samit
ló wọ́n ní ya Rasulullah ẹ wà nǹkan ṣẹṣẹ lẹ́yìn ni o èmi náà kọ ìyàwó mi o ṣe wá yà wá Ànábì ní sọ́sì pé rẹ kó geri ẹ̀ kọ́ wọná lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọ̀fẹ́ wọná òótọ́ àtúnyí ká ni o ẹ máa lọ làwọn méjì ọba lọ wọn bá jòkó wájú ànàkútọ ibi tá a máa sòrè èyí ṣe tó yà ní lọ ní àwọn Ànábì ló kò sí nǹkankan tẹ́lẹ̀ ṣe sí ju báwọn náà lọ níyàwó bá jáde ọwọ́ lóun bọ̀ ọfọ kọkalẹ̀ ọwọ́ àwọn mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ sàlùwàlà ngbọ sàlùwàlà ọwọ́ yanafila tán ọ ní wọ Ọlọ́run o sì dákun ọkọ òun sì sọ ọ̀daràn ó sì di èèwọ̀ kútúkúrú ìhun lẹ́yìn ìgbà tó dáná torí yóò rí ìbínú Ọlọ́run a sì dọ́dọ̀ Ànábì ní kò sí nǹkankan ju kí àwọn méjèèjì káwọn di ìbátì lọ òun ò sì fẹ́ fọkọ òun lè òun nífẹ̀ẹ́ ọkọ òun náà sì nífẹ̀ẹ́ òun àmọ́ tí mo fẹ́ bèèrè Ọlọ́run ní pé ọba yẹ kó wọ̀rọ̀ ọ̀rọ̀ Ànábì yìí ń sẹ́ lóòótọ́ tọ́ba yẹ kó rẹ̀ ní ẹni rẹ̀ ní ìwọ ló gbéṣẹ́ náà mo wá fi gbogbo àyà tó ń sọ̀kalẹ̀ fún mo fi bẹ̀ ọ́ mo fi bó ti tó wájú rẹ̀ bẹ̀ ọ́ mo fi tó fi ṣẹ̀dá rẹ̀ bẹ̀ ọ́ mo fi po rẹ̀ lọ́dọ̀ rẹ̀ bẹ̀ ọ́ nísìnyí kí n tó kó nu mọ́sálásí bá ń sọ àyà kalẹ̀ fún Ànábì èyí tí ó mú solúsàn ọkọ mi wá tó ń fi dẹ̀tọ́ fún padà sẹ́ni bí n ti ń wí bẹ̀lẹ́ kan náà Ọlọ́run ní wa Ànábì kọ́dí sẹ̀mí Allahu lẹ́ni káwùlà lẹ́tí. ń gbọ́ ohun arábìnrin tí ń bá owó ṣe fàǹfà nípa ọkọ rẹ̀ wípé kọ́ yọ̀ǹda kọ́kọ́ òun ó geri òun. wa tashtaki ila Allah. gbàgbọ́ wa ní ọ̀yọ̀ǹda tó ní kí wọ́n kọ́ra wọn lẹ̀ wa tashtaki ila Allah ọwọ́ wa mọ́sálásí rẹ̀ ó ti wá dọ́dọ̀ mi ó ti bá ń sọ̀rọ̀. wallahu yasma'u tahawurakuma. ọ̀rọ̀ tí wọ́n àtọkọ rẹ̀ jọ ń sọ ọmọ gbọ́. inna Allah sami'un. inna Allah èmi Ọlọ́run sami'u nígbà tí ń bá ọ sọ ọmọ gbọ́ basiru mo gbọ́ gbogbo bí wà Ànábì tí ń wí pé kò sí solúsàn. alladhina yudhahiruna minkum min nisa'ihim. ọya wa oníwọ̀n pè wá padà wọn wá Ànábì ni wọn pè wá Ànábì ní jòkó báyìí ìwọ ọkọ náà jòkó báyìí nísìnyí tí ìwọ ìyàwó kú yà yìí lẹ́nu ìgbà tó kú mi Ọlọ́run ti ránṣẹ́ sí mi wá yìí ti dé àyà ti dé òun ni kọ́dí sẹ̀mí Allahu ìsùkè lónìí náà ẹ̀ẹ́dẹ́gẹ́ fanu nínú Al-Qur'ani ọ́nì ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ni wípé gbogbo látòní ìyọ̀ǹda rẹ̀ ìyàfi rẹ̀ ìwà solúsàn fún àmọ́ látòní ẹnìkan ò gbọ́dọ̀ tó dá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ma gbogbo obìnrin yòówù gbogbo ọkùnrin yòówù tí ń bá ti ń sọ wípé tóun bá tó gírí ìyàwó òun ajẹ́ pé òun gírí ìyá òun obìnrin tó bá wí bẹ́ẹ̀ ẹ ti sùn. alladhina yudhahiruna minkum min nisa'ihim ma hunna ummahatihim. ìyàwó rẹ kọ́ ni ìyá rẹ. in ummahatuhum illa Allahi waladinahum. ìyá rẹ nìyá tó bí ọ sínú ọ yàtọ̀ fún ìyàwó. wa innahum la yaquluna munkaran minal qawli wa zura. ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tí ọ̀dà ló ń sọ lẹ́nu òun irú bínú wo ló gbé ọ débẹ̀. wa inna Allaha la'afuwwun ghafur. àmì mi Ọlọ́run ṣàfojú wọn ṣàmójú kú òfin ọmọ sì fẹ́rẹ́ jì wọn. walladina yudhahiruna min nisa'ihim. ìdájọ́ ẹsẹ̀ wa dé sábà pé àforíjì ti kọ́ sáwájú lérè èyí tó kọ́ ṣe tọkọ ìyàwó ń gbọ́ mo rí pé ọkùnrin yìí lísìtì dáadáa yóò rí wáàsì. walladina yudhahiruna. alábẹ́tí ajá yìí ni ń wí o. You're serious. eléyìí sẹ́kọ̀ọ́ ni wọ́n ń gbé àbí wọ́n ń gbé Àbújá Èkó náà lẹ́yìn méjì ń gbé ok wọ́n yóò burú díẹ̀. ẹlẹ́sìn kìtì mọ̀rọ̀ lọ́rọ̀. mọ̀rọ̀ lọ sẹ́kọ̀ọ́ burú sọ wọ́n jẹ́ tu àbí wọ́n lè yàtọ̀ jẹ́ tu ni Ọlọ́run jẹ́ lálùbáríkà. àmín. sábà pàfọ́ oríjì ti sáwájú Ọlọ́run ẹ̀sẹ̀ wa fẹ́ gbé ìdájọ́ kalẹ̀. walladina. farabalẹ̀ gbogbo wọn tó bá ti wá wíru gbólóhùn yìí láyé ìdájọ́ rẹ̀ ní tó fi tán ni bọ́ọ̀ bá tán yín àyọ̀ bá dàlù kí á mọ̀ ní rálì jẹ́ náà wọ̀. walladina yudhahiruna min nisa'ihim. gbogbo ẹni ọba tó sọ wípé ńjọ́ tí wà tìyàwó bá ń jà tó bá ní ìjọ́ tí ń bá tó fọwọ́ kàn ọ́ ajẹ́ pé ìyá àwọn lòun fọwọ́ kàn ńjọ́ tó ọba wí bẹ́ẹ̀. thumma ya'uduna lima qalu. sọrí tó ọba ti wí bẹ́ẹ̀ ìdájọ́ méjì ni bàbá wa mufti méjì baraba ń bọ̀ méjì lọ́wọ́ mìíní sẹ́rí bóyá bá ti lè wí bẹ́ẹ̀ tọ́ ọba ti gun eré obìnrin mọ́ tó fi lẹ̀ òníyàwó àjọ ọlọ́run kọ̀sẹ́sẹ́
tọ̀filẹ̀ pé o ti wí bẹ́ẹ̀ pé mo ní jọ́jú ọba tó gérí rẹ̀ ajá kó gérí ìyá òun tọ́ba yẹ kó ọba dérí ẹ̀ má tọ́ ọkọ̀ lẹ̀ tọ́ba tiẹ̀ lọ ọ̀ lẹ́sẹ̀. àmọ́ ntọ́ba mú ọ ya'uduna lima ọwọ́ apàdà lọ lè fọwọ́ kàn án kọ́dà wọn gbọ́dọ̀ tọ́sí ẹ̀ lásán rárá tọ́ba ti tọ́sí ẹ̀ wàhálà dé tọ́ba ti wá di wípé ọmọ wọn kàn án padà farabalẹ̀ nígbà tí wọ́n fọwọ́ kàn án o ti sàgbákò nù kí lọ́wọ́ wa fi tán àgbákò òun lọ́lọ́run wá ẹsẹ̀ wá wí. bọ́tà hariru rọ́kọ̀bátì mi kọ́bùlì ayatama sá. ọ̀wà ń gbọ́ ọba tí wàá kọlù lákọ̀ọ́kọ́ ọ gbọ́dọ̀ kọlù lẹ́ẹ̀kejì àfikọ́ tán ọ̀ràn yìí kọlù àkọ́kọ́ ni òun ni ó gbé gbogbo ẹ̀ kó mẹ́. òun ni pé ọ sọ ó tukùn lọ́rùn ẹrú ó ti bá ọ lọ gba ọmọ òrukàn ọgbọ ọlọ adopt ọmọ òrukàn nígbà tí ọsẹ rú ma ọmọ tí ò níyà ọmọ wa tó ọsọdọ ma. Zalikum tu'aduna bihi. ọlọ́ni wá sí mo fẹ́ yí ṣe fún yín. Wallahu bima ta'maluna khabir. náà faman lam yajid. ìbọ̀ sẹ́ni nígbà tó wí bẹ́ẹ̀ lọ́kùnrin yìí bá ní ya Rasulullah lágbára ẹ̀ ọmọ yìí tán tẹ́rú ni mo ti lówó tí ì fi rẹ̀ rú èmi ò lágbára ẹ̀ rú o ànábi bọ́ọ̀ bá ní ọmọ àlọ́ ọlọ́run ní má jẹ́ ọ lọ. faman lam yajid. tọ́ba ti lóhùn ẹ̀ ń gbọ́ ọlọ́run gbogbo ẹ̀ lọ́rùn ń gbọ́ ọlọ́run ní sọ́run wọn lágbára ẹrú níbẹ̀ ni tí ọba ti lágbára ẹ̀. fasiyamu shahraini mutatabi'aini min qabli an yatamassa. oníkó lè gbàwẹ̀ 60 days kó fi tán rẹ̀ nígbà tí ọba ti lágbára àti ra ẹrú onímọ̀ nípa gbàwẹ̀ 60 days kó tó fọwọ́ kẹyàwó ẹ̀ anabi nítọ̀ ayé ìdúró ń sọ̀kalẹ̀ ni o ó sì ń lọ o ọlọ́run ní nígbà tó ti lágbára àwọn gbàwẹ̀ 60 days nígbà tó ń tà nábì wíbẹ̀ ó ní wọ́n ṣe ọlọ́run gbogbo tó ń gbé wáyé option rẹ̀ yìí lágbára ó wọ́jú eré òun ti wà ní 75 years of age ó ti wá mọ́nà òun ti wá lágbára àti gbàwẹ̀ 60 days wọ́n máa dáná lọ́nà ẹ̀ bá ń sọ fọ́lọ́run ní ó tún bá ń dẹ́ díẹ̀. faman lam yastati'. ọlọ́run ní wa nábì ọ̀dà mo tún rí i pé ọlọ́run fẹ́ràn wa gan ọlọ́run fẹ́ràn wa gan ọba yẹ kó bá ní àwẹ̀ 60 days ní kó máa gbà tó ní consumption mi mà yóò ṣe gbà náà ọlọ́run wa ní ọ̀dà ìrìn fara ní yé mọ́ ọ̀dẹ́. ó ní kí ọlọ́lẹ̀ bọ́ èèyàn 60 kó fún èèyàn 60 ló ń jẹ èèyàn 60 kó fún wọn ló ń jẹ oúnjẹ tí wọ́n jẹ tí wọ́n yóò gbé alhamdulillah wa ọ̀n tó wáyé pé yìí ni olóhùn lé lùbọ́n lé àwọn ní gàrí lé ìsúsì ń bẹ́ lé ṣé èyí ń tán ànábì lọ́tàn ọ̀tàn ànábì lọ́tàn ọba lọ lè ṣe ó ti wá sẹ́wọ̀n kò sí pà ń tún igi so má tó igi ọ̀gẹ̀tì ìjà wọ́n wá sí bẹ́ẹ̀ ọlọ́run ní ìyàwó rẹ̀ pìtì arábì wá fà lé lọ́wọ́ pẹ̀tọ̀ obìnrin rẹ̀ ni wọ́n tó dárú ẹ̀ sọ̀rọ̀ ma. eléyìí òun ní ọ̀rọ̀ àwọn ọkọ ìyàwó ẹ máa rú tẹ́ ẹ máa fi sọ ọ̀rọ̀ nígbà tẹ́ ẹ bá ń bínú sí ìyàwó ẹ má jẹ́ kí bínú wọn máa bí débi kẹ́ ẹ kọlu ọlọ́mù lára àwọn obìnrin níjọ́ tẹ́ ẹ bá ṣe yọnu ẹ ṣọ́ra láti ṣèlérí ẹ má jẹ́ ògbérí obìnrin ṣe jẹ́jẹ́. Masha Allah. wọ́n mi bá ń bẹ lérí omi kò sí ní tí o lè wí o lè ní pẹ̀lú ògùn ọlọ́run alọ́ máa fà ọ́ lóyìn o ti wí ohun tọ́ ọ bá jí ọlọ́ba wa kú bẹ́ẹ̀ ò ní kọjá wájú ọlọ́run ẹ máa rún tí ẹ máa fi ẹnu sọ níta ẹ bá máa pípa yín ọba ká ẹ má máa ṣèlérí ẹ fóbìnrin wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ rẹ bọ́ ọba ti lágbára oníkèésì sí àmọ́ àbálágbájá àwọn obìnrin náà sì ṣe kínní àsìkò tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ rẹ gbọ́dọ̀ tásìkò tí wọ́n náà ti wà ní high level. ọmọ yàtọ̀ láì jẹun. bẹ́ẹ̀ni wọ́n sì bù ni bọ́ba ti wá bù gẹ́nẹ́tẹ́lẹ́ fún mi kọ́ ní pẹ̀lú gbọ́dọ̀ máa ṣe máa ṣe ẹ kí ló tó pè lẹ́yìn ẹ àníyàn aṣọ tá a lára nǹkan ẹ ojú méjì kínú kẹta yóò wá ká gbọ́n gbogbo ẹ máa ṣe bọ́ba ti wí bẹ́ẹ̀ tó bọ́ba ti ṣe àdéhùn ni o Hayyakumullah. ẹ sọ̀rọ̀ àdéhùn yìí ní parí ẹ̀